tó ní ayé àtọ̀run. Àtàṣàdùd mutatarrif àti mutatarrif tẹ̀ ṣe ìmú nǹkan tó extremist yóò máa lé àwọn èèyàn kó lójú ọ̀nà ẹ̀sìn ní mọ̀nà. èmi dá ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ kódà tí wọ́n bá tró mi tó sọ something negative or bad about me màá kàn wọ́n máa kẹ́lẹ́ tó gbé wẹ́ bó ti yé ẹni sí ló ṣe sọ. ṣùgbọ́n for you to come online and write this type of a derogatory message lórí pé ntí ìyá kan bí tó gbọ́kànlé ntí ẹbí kan gbójúlé pọ́nmọ́ àwọn ní pásọ àwọn ni. ṣé ìgbà tí alájà Gawat tó ń kọrin tó ti túmọ̀ yìí pé ó ti di kèfèrí ni. sọ fún yín pé kèfèrí ni. sẹ́bẹ̀rẹ̀ gba orin gbogbo àfa ayé kọ́ ló kọ orin náà. ana lam aqul innaha kafir aw kafira èmi ò sọ pé kèfèrí ni ṣé mi sọ fún yín pé kèfèrí ni. So dóò náà yẹ kí n sọ fún yín pé ibo la ti dákọ ẹni tẹ́ sọ yín nu pósìtì but nígbà tẹ́ ti sọ yún ṣé mi sọ pé kèfèrí ni Rukayat Gawat ni èmi ò sọ pé kèfèrí ni náà èmi ò sọ pé kèfèrí ni ẹni náà. Oye torí àwa tí kò bá tá a bá rí àmọ̀ àrídájú báyìí ipe yẹn ṣe nǹkan tó mú ẹbọ dání so kódà tá a bá rí àrídájú pé ẹni yìí ó ṣe nǹkan tó mú ẹbọ dání ká tó lè pè ń kèfèrí yóò ní ìta àti sọ lórí rẹ̀ yóò sì ní iye ọ̀rọ̀ tá ti wí àti gbìyànjú tá ti ṣe lórí ẹ̀ káwa tó lè kàfárọ̀ yẹn so ó tẹ̀ wá tó pé àtúnwárí kèfèrí tó wà so glaring tẹ́ni yìí ṣe so àwọn sọ pé kèfèrí ni ṣé àwọn sọ fún yín pé kèfèrí ṣá sọ pé kèfèrí ni ní táwọn sọ ni pé ẹ̀yin olórin ẹ lọ túbá á sì máa wí ẹ lọ túbá ikú ń bẹ o so túbú ilallah fa innal mawta haqqa ẹ lọ túbá o nítorí òdodo ni ikú wa ẹ lọ túbá kò ń bẹ àwọn nǹkan tẹ́ ń kọ́ tẹ́ ń sọ pé orin Islam ni so tí ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú Islam. ṣé bẹ́yìn lẹ́ gba orin gbogbo àfa ayé kọ́ ló kọ orin náà àwọn tó sì kọrin ṣáájú kódà látọjú ànábì Morul Kais olórin ni Mutanabi olórin ni Anabuga olórin ni Forasda olórin ni Abdallah Sadat olórin ni Jabir bun Atiya Jarir bun Atiya olórin ni Abu Layla olórin ni Abu Tamam olórin ni Ibn al-Farid olórin ni Ibn al-Arabi olórin Lárúbáwá ni Kulab bun Rabi'a olórin ni n tó ń sọ fún wa ni pé gbogbo àwọn tí wọ́n ti lo ẹ̀bùn yìí ṣáájú tí Ọlọ́run fún wọn ní ẹ̀bùn ìgbé nǹkan kalẹ̀ kó yàtọ̀ sí gbogbo bára yìí ló ṣe ń sọ. òun sọ fún wa pé ọmọ náà ni wọn. mo mọ̀ táwọn èèyàn bí rẹ̀ ń bọ̀ wá sí comment section láti wá kọ oríṣiríṣi nǹkan o. ṣùgbọ́n gbogbo tẹ́ bá fẹ́ kọ ẹ̀bẹ̀rù Ọlọ́run ìjẹ́ èèyàn lákọ́kọ́ nínú gbogbo nǹkan tí ìjẹ́ èèyàn bá dẹ̀ ti gbọ́ ó ti tán kí la fẹ́ pe eléyìí ju àtẹ̀síkírù lọ. Tọ́yì, àpẹẹlẹ ànábì tó wọ́n ju béèrè wọ́n dákọ̀ àwọn olórin wọ́n ní Imrul Qais, Farasdak, Jarir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, An-Nabigha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan kan bẹ́ẹ̀ so dákọ̀ Zuhair ibn Ka'b àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olórin wọ́n ní àwọn olórin tó sípà lọ́bẹ̀ ẹ̀dá fún wọn ní ẹ̀bùn ìgbọ́rọ̀ kalẹ̀ tí ó fi yàtọ̀ sọmọ aráyé ipe ní tí mo sọ nípa ọmọ náà ni wọn èmi ò sọ pé ọmọ náà làwọn eléyìí o ẹ má tì sí mi lọ́rùn ìyìn sọ pé ọmọ náà tiẹ̀ ní ẹni tó kú yìí o ṣé mo sọ pé ẹni tó kú yìí jọmọ náà ni ẹ ṣe máa ń ṣe báyìí ẹ ṣe ní pírọ́blẹ́mù báyìí nínú ibi díà ẹ rí i pé ọ̀rọ̀ yìí àti ẹ̀sọ́ nǹkan kan fa a kàn post tiwa nífa wọ́n sì wá fẹ́ lójú fúnra wọn ẹ lákùn bó mo ti sọ pé ọmọ náà ni ẹni yìí àwẹ́ fi mùsùlùmí sínú náà àwẹ́ sọ pé ọmọ náà ni mùsùlùmí so wallahi tó bá di jọ́mìnà kìámà Allah bá ẹ̀dà lè bùn láljanna Allah bá ẹ̀dà lè fún láljanna kó ṣàmójúkọ àwọn àṣìṣe rẹ̀ tọ́yì so lópin ìgbà tó bá já sí pé kú sórí ìsìlámù óyé àmọ́ eléyìí ò túmọ̀ sí pé àwọn bàjẹ́ tó já sí pé ẹ̀yin olórin ìyókù náà tẹ́ ń ṣe kí ni tẹ́ ń tì mọ́ ìsìlámù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yìí náà ṣe tì gẹ́gẹ́ bó ṣe tì mọ́ ìsìlámù kò túmọ̀ sí pé ká máa wòye ràn lórí rẹ̀ ní táwọn sọ fún yín nù so ibi láti sọ pé ọmọ náà ni sọ pé ọmọ náà ni níbi kankan náà so àwọn ìṣerú èèyàn báyìí àwọn ìṣerú rẹ̀ so óyé àwọn olórin tẹ́lẹ̀ kàkálẹ̀ yín wípé tí mo sọ ní pé ọmọ náà ni wọ́n èyí tá Nabi sallallahu bá fi rinlẹ̀ pé ọmọ náà ni nínú wọn á sọ pé ọmọ náà ni irú Imrul Qais nísìn irú Imrul Qais nísìn so ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ oye in tí ìmọ̀ bàbá bọ́rọ̀ náà fẹsẹ̀ àbí kò fẹsẹ̀ rinlẹ̀ oye in ṣe tahqiq ẹ̀ náà àmọ́ ẹgbà wa ń bẹ lórí Imrul Qais pé òun ni ó gbé àsíá àwọn olórin dání nínú náà àsíá àwọn olórin so òun ni ó gbé dání nínú náà ní Imrul Qais so ẹ̀yin ló ẹ̀kẹ́ ṣọ́ra ǹjẹ́ nínú àwọn olórin tí wọ́n wà lẹ́yìn Imrul Qais tí Imrul Qais ó gbé àsíá àwọn dání so ẹ̀yin ló ẹ̀kẹ́ ṣọ́ra ipò kìí orin ìwò lẹ́kọ̀ọ́ tẹ́ fi ṣe kíni tẹ́ fi wá wà nínú àwọn olórin tí Imrul Qais ó gbé àsíá àwọn dání nínú ẹ̀yin ló ẹ̀kẹ́ ṣọ́ra báwọn ẹ̀yin ló ẹ̀kẹ́ máa pa ìrun orin ìwò lẹ́kọ̀ọ́ ẹ wádìí nípa orin ìwò gangan lónìí pẹ̀lú Ìsìlámù ẹ má wo ipò kìí ń tẹ́ fẹ́ jẹ síkùn yín gangan àwa náà aláfojúsùn pé a fẹ́ kọrin nígbà kan bẹ́ẹ̀ ni kódà aláfojúsùn pé a fẹ́ kọrin fújì rí
táàmù bá kékeré ń gbàdá wà ní kékeré ìgbà tó yá báyìí tá lọ́bẹ̀ ẹ̀dá sí ọpọlọ wa tó ṣe wà ní ìrọ̀ òkè wúlò àwọ̀ òkè o àwọ̀ kọrin o àwọ̀ kan àwọn ní burúkú yàn o oye ẹ má bìkítà nǹkan tẹ́yìn ó jẹ oye ìtẹ́ bá wájú Ọlọ́run bá ní kó jẹ́ ohun tí ó mú lọ́kàn yín torí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ń kọni yóò ní ìsìn tẹ́yìn kọni yẹn ní ìsìn jíjẹ lẹ̀ ń wá múmu lẹ̀ ń wá jíjẹ rẹ̀ kàn wá àti múmu torí ẹ̀ lómi yóò wá fi kọ àwọn lálàsé mi àwọn nǹkan kúkọ míì tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn lọ́bẹ̀ ẹ̀dá kódà níbi kó kíyàn gángbà míì gan yóò wá máa kí èèyàn ní kíkúkì àwọn ìkíkúkì tí ò dá àwọn ìkíkúkì bú torí pé wọ́n fẹ́ jẹun kó dáná wallahi kò dá so àwọn sọ fún ọmọ náà ni wọn ẹ má ti dáwò bá sọ ẹ má ti sí wa lọ́rùn àmì èyí tó bá fẹsẹ̀ nílẹ̀ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ọmọ náà nínú wọn kò sí tó fẹ́ fi ìyàwó yóò wọ̀ náà oye so àwọn ò sì ní fi sínú náà àfẹni tí ṣẹ̀rí àlọ́bẹ̀ ẹ̀dá bá fi nílẹ̀ pé lágbájá ọmọ náà ni Abúláàbù ń sìn ṣẹ̀rí àfi nílẹ̀ pé ọmọ náà ni Abúláàbù so ẹni bá kú sórí ìṣẹ́bọ̀ pẹ̀lú àlọ́bẹ̀ ẹ̀dá ó dájú pé ó wọ̀ náà eléyìí wọn á máa sọ so àmọ́ pé yẹn wá kú sórí ìsìláàmù tó sì fẹsẹ̀ nílẹ̀ pé orí ìsìláàmù ló kú sí ó dà kó bá ní àwọn ẹ̀ṣẹ̀ àtàìṣe tó ṣe àwọn ò ní sọpọ̀ ọmọ náà ni o ìgbàgbọ́ àwa àlòsùn náà nù àlọ́bẹ̀ ẹ̀dá lè forí jíjọ́ mìíràn kìyàmà ó lè ṣàmójúkú àṣìṣe rẹ̀ fún tó bá sì wù ú ó lè ṣe kíni ó lè fi ya in tó ṣe ó lè fi jẹ́ kó sì ṣe kíni kó sì yọkò nù náà padà kó fi sí àlìjánà tó bá sì wù ú ó lè bá a lò pẹ̀lú àánú rẹ̀ kó bùn lálìjánà so ìgbàgbọ́ àwa àlòsùn náà nù so ẹ má tì ń tà àṣọ ẹ má tì sí wa lọ́rùn àwo sọ ipò ọmọ náà ni so àṣọpọ̀ ọmọ náà ni ẹ má ṣe báyìí má. mo mọ̀ káwọn èèyàn bíi rẹ̀ ń bọ̀ wá sí comment section láti wá kọ oríṣiríṣi nǹkan o ṣùgbọ́n gbogbo tẹ́ ẹ bá fẹ́ kọ ẹ bẹ̀rù Ọlọ́run ìjẹ́ èèyàn làkọ́kọ́ nínú gbogbo nǹkan. ẹ gbọ́ ìjẹ́ èèyàn làkọ́kọ́ nínú gbogbo nǹkan wallahi irọ́ ni ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ làkọ́kọ́ torí Allah bẹ̀rẹ̀ ṣe dá wa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun so ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ làkọ́kọ́ ẹ̀sìn Allah òun làkọ́kọ́ ìjẹ́ èèyàn kọ́ ni àkọ́kọ́ nínú gbogbo nǹkan ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ ìjẹ́ èèyàn làkọ́kọ́ tẹ̀ máa ń sọ yún òun náà lẹ́fí máa ń fi ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mẹ́sìn Allah bẹ̀rẹ̀ tẹ́wàá máa ṣe déédé so nígbà tẹ́ mọ̀ pé ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ lónìí Allah subhanahu wa ta'ala lónìí ẹ̀sìn oye ẹ̀sìn mẹ́gbà Allah bẹ̀rẹ̀ ọba tó ní sùúrù dáadáa ni yóò máa wò yín ran yóò máa lọ yín lára dídá kìyàmà so torí ẹ̀ ṣe máa ṣe bó ṣe wù yín àmọ́ yín tí ò bá sopọ̀ mẹ́sàn lọ́bẹ̀ẹ́dà tó bá sopọ̀ mọ́ ìjẹmu yín ní ìsìnlẹ̀ ẹ̀ràn kankan igun máa ní ìsìn gbàtà sọ pé kẹ́yìn olórin lọ túbá sí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ran igun so bẹ́ẹ̀ ṣe ń ran kankan lórí pa sọ pé kẹ́yìn lọ túbá so kálẹ́sìn ọlọ́run ọba kan lẹ́nìkan bá bú kálẹ́sìn lọ́bẹ̀ẹ́dà tẹ́nìkan bú ní ìsìn ẹ̀ ní jáde kẹwàá ran igun mọ́ báwọn kẹwàá sí kí ni kẹwàá ran kásán mọ́ àwọn kankan ni wọ́n ń bẹ̀ sàn lọ́bẹ̀ẹ́dà jẹ́ ńlẹ̀ Yorùbá yòó tí wọ́n ti ń bú ànẹ́bì ẹ̀ jáde kẹwàá ran igun mọ́ wọn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ so lórí pa sọ pé kẹlẹ túbálẹ̀ wọn rìn igun mọ́gbàdo wá sí pé ibi tẹ́ẹ̀sì ní jíjẹ múmu nù kò sí tó kàn wá pẹ̀lú yẹn náà so kò í ṣẹ̀sán lọ́bẹ̀ẹ́dà ní tẹ̀sí yẹn. káwọn olórin yòókù kí wọ́n lọ túbá fọlọ́hún aláàyè ṣe yìí lórí kíni ṣé torí pé ẹ̀yin kò tẹ́wọ́ gba orin lórí manhaj tọ̀dọ̀ yín ó ti wá adákàtàdúlù ala anna ash-shi'ra haramun fil Islam ṣáyìn nìkan lẹ́kẹ́wù ni. so ẹ gbọ́ afá àpọ́nlẹ̀ ànábì sọ pé wọ́n lọ túbá lórí kíni ipe ṣé orin kíkọ ṣé haram ní nínú Islam ipe táwo bá gba orin wọlé nínú manhaj wa àbí ìlànà wa so ipe ṣé Islam sọ pé ká má kọrin ni tọ afá àpọ́nlẹ̀ ànábì ó ní póríṣiríṣi lábẹ́ òfin Islam awagantẹ́rí tá jòkó yìí a máa ń kọrin so tá bá gbá gègé wa mú gbà mí óyé a lè fi kọrin àmúrin táwo kọ orin tí ṣẹ̀rí àgbà wọlé ni orin tá kọ tá ní tayọ àlà ń bẹ̀ níbi kíkọ tá ń kọ orin tá kọ tí ó mọ́gbọ́n dání tí ó múyàn gbọ́ ẹ̀sìn Ọlọ́run ọba yé oye àbí tí ó múyàn lékún ní bẹ̀rù láti pèsè fún alkiyama rẹ̀ irun orin táwo kọ nìyẹn orin eléyìí kò sí tó burú pẹ̀lú eléyìí oye Ànábì sallallahu sọ pé èyí tó dáa jù tó sì jódodo jù nínú orin táwọn olórin kọ òun náà ní orin Labid ipe ala kullu shay'in ma khala Allah batilun ẹ̀tẹ́ tí kẹgbọ́ gbogbo nǹkan tó bá fi lè yàtọ̀ sálọ̀bẹ̀ẹ́dà nǹkan yẹn ìbàjẹ́ ni wa kullu na'imin la mahalata za'ilun gbogbo ìgbádùn pátápátá tó wà nílẹ̀ ayé yìí kò sí èméjì yóò parẹ́ yóò yẹ̀ so Ànábì sẹ́lẹ̀mù ó yin irú orin yìí nítorí pé kíni ó múyàn lékún ní bẹ̀rù ó múyàn lékún ní ìmọ̀ nípa Allah subhanahu wa ta'ala ẹnìkan ò lè takóró àwọn orin báyìí kò sí lu ń bẹ̀ kò sí pé wọ́n ń jó ń bẹ̀ kò sí pé wọ́n ń lo àwọn instrumental music instrument ń bẹ̀ oye ó dẹ̀ mú ìtumọ̀ tó ṣàǹfààní dání tó yá sí pé èèyàn ó lè fi pèsè kalẹ̀ fún ayé ratalkiyama rẹ̀ nú ẹ̀ so àmọ́ àwọn onítẹ̀yìn ń kọ àwọn onítẹ̀yìn sí pé kò ní ìtumọ̀ kò ní wúlò kankan kẹ́kẹ́ máa fi àṣẹ kẹ́ máa fókọ ìsìláàmù jẹun so ọkùnrin kùnrin fa baálé ilé
baálé ilé kó wá bọ́ síta gbangba baálé ilé kó wá bọ́ síta gbangba kó wá tẹ́wọ́ sókè ìrẹ́ Ọlọ́run gbà mí o kó wá mọ̀ lùlù sí fún ọ baálé ilé òdìdí baálé ilé àbá ẹ̀nà ìrọ̀rùn náà so ẹ̀nà ìrọ̀rùn ṣé ká ní ànábì tọ́lọ́wọ́n bá rán ká ní ó bá ṣerú rẹ̀ sẹ́yìn ó gbàgbà ànábì Ọlọ́run bá ní ànábì tálọ́ bẹ́ẹ̀ dà tó rán sí wa ká ní ó bá wà nù lànà rẹ̀ ó bá ń ṣerú rẹ̀ ṣé ẹ̀yin ó gbàgbà ànábì ni so kó wá já sí pé ànábì o yóò wá máa ṣe bẹ́yìn ṣe ń ṣe yìí bẹ́yìn tẹ́ ń sọ pé àbí irú Saudi Arabia náà tóun náà ń jó pẹ̀lú ìyàwó ní àwọn ìyá àbùbílà so kẹ wá gbọ́ pé ànábì ṣerú rẹ̀ pẹ̀lú ẹnìkan lórúkọ ipò orin àbá ànábì àfẹ́mùrú rẹ̀ fẹ́ nìkan lórúkọ ipò orin ṣẹ́gbàgbà ànábì Ọlọ́run bá ní so orin eléyìn ìbàjẹ́ ni orin burúkú ni orin tí ò wọlé ni so ká sì lo nǹkan ìlù sí orin ó níbi tí ṣẹ̀ríà fi máa lábẹ́ òfin Allah ẹ̀dá ọjọ́ ọdún nìkan ni ṣẹ̀ríà apọ́ìntì ẹ̀ fún tọrọ àwọn olùmẹ̀sìn sì pọ̀ lórí ẹ̀ so táwọn olùmẹ̀sìn sì fẹnu kò lórí ẹ̀ oye so èyí tẹ́yìn kan yún tí wọ́n máa lùlù sí fún yín oye tẹ́tùmọ̀ wá ṣe oríṣiríṣi tí ó máa mú yín kúrò níbi pé kẹ́kọ́ ń pa ẹ̀sìn Allah ẹ̀dá bó ṣe yẹ ẹ̀rí nísìn ẹ̀yin lẹ́fẹ́ máa sọ̀rọ̀ yìí nísìn ni ọ̀rọ̀ ń pa ẹ̀sìn ò ṣe kí ni kò dángájá lẹ́nu yín àmọ́ tó bá ti di bí orin expert ní orin tó bá ti di bí orin tẹ́ ń ṣe kí ni tẹ́ ń kọyún ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń try so Islam ẹ̀sìn sí rẹ̀ lẹ́ẹ̀ṣe kí ni lẹ́ẹ̀dìmú bó ṣe yẹ kẹ́ dìmú yìí so wàhálà ni àdánwò ní kálọ̀ bẹ́ẹ̀dà kó ṣàánú so fún délé irú orin tẹ́yìn kọyún kò wọlé lábẹ́ ẹ̀sìn Allah ẹ̀dà kò ṣe kí ni kò wọlé ní abẹ́ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala a sì máa sọ a sì níye sọ so àìmọye àwọn àfẹ́sìn tí wọ́n kọrin mú bọ̀ àìmọye mo fẹ́ wá tíra òun nìkan bí báyìí ni o mo fẹ́ mú tíra òun nìkan wá ń bí so mo fẹ́ mú tíra òun nìkan wá ń bí àìmọye àwọn àfẹ́sìn tí wọ́n ṣe kí ni tí wọ́n kọrin so àìmọye àwọn àfẹ́sìn tó wá sí pé wọ́n ṣe kí ni tó wá sí pé wọ́n kọrin láwọn òní tó wá sí pé ó mú ìtumà gidi ìtumà tó dáa ó mú dání so tẹ́nìkan ò sì ní ṣe kí ni tẹ́nìkan ò sì ní tako ó ní nǹkan rí manzumatun fi sayri ila Allah wa daril akhirah lil'allama Abdurrahman ibn Nasir as-Sa'di rahimahullah wani sa'ida alladhina tajannabu subul ar-rada wa tayammamu لمنازل الردوان فهم الذين أخلصوا في مشيهم متشرعين بشرعة الإيمان وهم الذين بنوا منازل سيرهم بين الرجاء والخوف للديان وهم الذين ملى الإله قلوبهم ببلاده ومحبة الرحمن so àwọn ni báyìí àlétakò wallahi àwọn ni tó yá sí pé wọ́n mọ́ gbọ́dá ní tí ó jẹ́ kẹ́ lè mọ̀ ń pa Allah bẹ́ẹ̀dá tí ó jẹ́ kẹ́ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe múra bẹ́ẹ̀ ṣe gbáradì fún alkiyama yìí so sa'ida alladhina tajannabu subular rada àwọn ẹni tí wọ́n já sí pé wọ́n yẹra fún àwọn ojú ọ̀nà òfò àwọn ìlànà òfò àwọn ìlànà ìparun àwọn tí wọ́n yẹra fún bàbá sọ pé wọ́n ti jèrè Sheikh Abdurrahman As-Sa'di wọ́n ní wọ́n ti jèrè wọ́n ti ṣoríire wa tayammamu bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n dẹ̀ tún ṣe kí ni wọ́n dẹ̀ tún nílé ròǹgbà limanazilir ridwani wọ́n dẹ̀ tún lé ròǹgbà àti ṣe àwọn iṣẹ́ dáadáa fún àwọn ààyè àtàwọn ipò ìyọ́nú tí wọ́n wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala fahumul ladhina akhlasu fi mashihim àwọn làwọn ẹni tó já sí pé wọ́n ṣe kí ni wọ́n ní ikhlas so wọ́n ṣe kí ni wọ́n ní ikhlas níbi ìrìn wọn tí wọ́n rìn mutasharri'ina bi shir'atil imani níbi ìrìn wọn tí wọ́n rìn lẹ́ni tó já sí wípé wọ́n mú òfin Ọlọ́run ọba wọ́n fi ń ṣe ìṣẹ̀mí ayé wọn so wọ́n fi ṣe kí ni wọ́n fi ń ṣe ìṣẹ̀mí ayé wọn wahumul ladhina banaw manazila sayrihim bayna ar-raja wal khawfi lidayani àwọn làwọn ẹni tó já sí wípé wọ́n mọ àwọn ipò ìrìn àjò wọn láàrin pé kíni láàrin pé wọ́n ń retí ẹ̀san látọ̀dọ̀ Allah bẹ́ẹ̀dẹ̀ ni láàrin pé wọ́n ń bẹ̀rù ìyà Allah subhanahu wa ta'ala so àwọn ní báyìí ní tako onílélẹ́yìí so àwọn àfẹ́sìn wọ́n máa ń kọ àwọn ní báyìí so ní báyìí ó wọlé lábẹ́ òfin Allah bẹ́ẹ̀dà so tó sì pọ̀ bẹ́ẹ̀ nínú kíni nínú tíra tí ń bẹ lọ́wọ́ wa yìí so a lè ṣe kíni a lè tako irú àwọn orin báyìí àmọ́ àwọn orin táwo tako tá sọ pé kò dáa wọn làwọn orin tẹ́ ẹ̀ máa ń lùlù síyùn tó já sí pé ọkọ ọlọ́kọ àti ìyàwó níyàwó gan wọ́n tún máa wá kọ̀ lábò ń bẹ̀ àti ìlú tẹ́ ẹ̀ máa ń lù sí tó já sí pé tẹ́yàn bá gbọ́ báyìí tálọ́ bẹ́ẹ̀ dẹ́wò bá ṣàánú yàn yóò fẹ́ lè ṣe kíni yóò fẹ́ lè di ọmọlẹ́yìn ṣètọ́n tán so yóò fẹ́ lè máa ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ìjòkó tálọ́ bẹ́ẹ̀ dà kó ṣàánú so ìtawà ń sọnù. ilé pa yòókù náà ni tí kò bá ṣe kinní kan ó súnmọ́ àṣàmì tí ó bá mi láyé ni àfáà yìí
ó sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọmọ́ bẹ́ẹ̀. tọ́ àfa àgbàlá Ànábì sọ pé tí ẹ bá ṣe kinní kan wípé ó súnmọ́ kó yá sí pé kí n bá wọn láyé wallahi ẹ̀ parọ́ ẹ ṣáájú mi dáyé dáadáa. àwọn tún sọ pé ó súnmọ́ kó yá sí pé ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ wallahi olódó lẹ́wí. so àbà àwọn bá yín du wípé bóyá aṣáájú yín wáyà àbẹ ṣáájú wa wáyé kì í ṣe táwa bá yín du nìyẹn àwọn olè báyàn du eléyìn àwọn báyàn du ọjọ́ orí. so tọ́ ọ̀rọ̀ ń pa ẹ̀sìn wárí àti ìmọ̀ àtàgbọ̀ ń pa ẹ̀sìn kì í ṣe pé mo kọ́kọ́ dá ilẹ̀ Ọlọ́run bá fi ń pè kì í ṣe pé bóyá mo ṣáájú ọ̀dá ilẹ̀ Ọlọ́run bá fi ń pè. so gẹ́gẹ́ bóyá jásí wípé kì í ṣe pé mo kọ́kọ́ dá ilẹ̀ Ọlọ́run bá ṣe kíni Ọlọ́run bá fi ń pín àrísìkí wa. oye kì í pé bóyá mo dá ilẹ̀ Ọlọ́run bá fi ń ṣe kíni ní fi ń pín àrísìkí wa kì í ṣe tálọ́bà ẹ̀dà kì í ṣe kàìtẹ́rẹ̀ tálọ́bà ẹ̀dà fi ń pín àrísìkí fún wa nù. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀sìn àtàgbọ́yé ẹ̀sìn mo dá ikọ́ ni mo ṣáájú ẹ̀dá ikọ́ ni wọ́n fi ń pè. àìmọye mo ṣáájú ẹ̀dá yìí tó wá sí pé mo kẹ́yìn dáyé tí ó wá ṣe kíni tí ó wá ṣàlàyé fún mo ṣáájú ẹ̀dá yìí pé tọ̀ kò máa lọ báyìí mo ṣáájú ẹ̀dá yìí báyìí ló mọ̀ ẹ́ kó rí oye báyìí oye báyìí ká lọ́bàá ẹ̀dá kó ṣe àná mo ṣáájú ẹ̀dá yìí kọ́ ni alọ́bàá ẹ̀dá fi ń pọ́n rẹ̀ mà oye àgbọ́yé ẹ̀sìn alọ́bàá ẹ̀dá tawfiq ní látọ̀dọ̀ alọ́bàá ẹ̀dá ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ fi ń ta ẹni tó bá wù lọ́rẹ̀ ni. so yu'til hikmata man yasha ìgbà tó alọ́bàá ẹ̀dá ń sọ̀rọ̀ yìí kò sọ pé tọ̀ kò sọ pé òun máa ń fún mo ṣáájú ẹ̀dá yìí òun máa ń fún ní hikma kò sọ pé máa ń fún mo ṣáájú ẹ̀dá yìí ní ìmà tí ó wà fún tí ó wà pẹ́ mo kẹ́yìn dáyé tí ó wà pẹ́ lẹ̀ ó yé báyẹn. láyé tó jẹ́ pé àwọn náà kọjá lórí ojú ọ̀nà yìí ṣé torí ọ̀rọ̀ pé wọ́n ń kọrin ló fi gbàgbé ìjẹ́ ọmọ ìyá ẹ̀sìn. ẹ gbọ́ wọ́n ní ṣé torí pé ọ̀rọ̀ pé wọ́n kọrin mo ṣe gbàgbọ́ ọ̀rọ̀ ìjọmọ ìyá ẹ̀sìn tọ̀ ó ní tẹ́ nǹkan yún ibo lẹ́ ń lẹ̀ mọ́ ṣé ìdílé yín lẹ́ ń lẹ̀ mọ́ ni ẹ̀sìn lẹ́ ń lẹ̀ mọ́ náà so ẹ̀sìn lẹ́ ń lẹ̀ mọ́ náà tẹ́ ẹ bá lẹ̀ mẹ́sìn mo máa ń sọ dáadáa wallahi tẹ́yìn bá ṣe jákujàku tó bá sọ pé ìdílé òun lòun ṣe sí tó yá sí pé ìdílé òun lòun àsìn tó ń fi tó yá sí pé ìdílé rẹ̀ ní attribute nǹkan yẹn sí àwọn alimọ́ ní problem pẹ̀lú mo máa ń wí dáadáa àmọ́ kẹ́ wá máa ṣe ìbàjẹ́ kẹ́ wá máa so papọ̀ mẹ́sìn Allah bẹ̀ẹ́dà ibi tá ti ní issue nìyẹn so a ní máa wòye ìràn kẹ́ máa ṣe so àwọ̀ yọ ìwọ̀ yẹn kó lọ́rùn wa tá a bá lè fọ́ọ̀sì yín pé àní kẹ́ má ṣe má bá a bá lè jẹ́ ń gbàgbé kẹ́ má ṣe má á tiẹ̀ yọ ìwọ̀ yún ìwọ̀ yìí pé a rí pé nǹkan tẹ́ ń ṣe yìí nǹkan ìdání á wọ ìwọ̀ yẹn kó ní kíni á yọ ìwọ̀ yẹn kó lọ́rùn wa pẹ̀lú pé a sọ pé nǹkan yìí ò lọ́bẹ̀ so pẹ̀lú pé a sọ pé nǹkan yẹn kò ṣe kíni kò lọ́bẹ̀ so ṣé torí pé àjọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn torí pé àjọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn òun ni kí wọ́n máa attribute irú nǹkan báyìí sẹ́sìn Allah bẹ̀ẹ́dà. so torí pé àjọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn òun ni kíyàwó níyàwó wá dó síwájú ọkọ lọ́kọ kó wá máa jùdí òní kí àwọn oníyàwó wá dó síwájú ọkọ lọ́kọ kó wá máa ṣe kí ni kó wá máa jùdí sí torí pé àjọmọ̀ ẹ̀yẹ́ ẹ̀sìn so ohun tí wọ́n wá ń ṣe wọ́n wá tún attribute ẹ̀sẹ̀sìn Ọlọ́run báyìí pé Islamic music orin Islam kí ni wallahi Islam bọ́pá bọ́sẹ̀ kó nù ẹ̀ fa innal Islam bari'un min hadhihi al-ashya Islam bọ́pá bọ́sẹ̀ kó mi gbogbo àwọn nǹkan wọ̀nyí Islam ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ ìrégbè lásán lórí asán òun ni so tó ní agbára tó ju ìjọmọ ẹ̀yẹ́ ẹ̀jẹ̀ lọ wa kayfa idha kanat ukhtun lak tó ẹni. ẹgbọ́n so àfa bá jẹ́ ọmọ ìyá rẹ̀ ńkọ́ atẹ́tù máa tẹ́tù. so àfa àpọ́nlé ànábì sọ pé bóun ní tẹ́ni yìí bá jẹ́ ọmọ ìyá mi wallahi mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra tẹ́ bá mọ inú ilé mi so tẹ́ bá lè wádìí ń pa ibi tí mo ti jáde wọ́n sọ fún yín pé wallahi mi gbẹnu dákẹ́ lórí ìbàjẹ́ so ana la askutu ani sharr ana la askutu ani fasad èmi gbẹnu dákẹ́ lórí ìbàjẹ́ hatta nínú ilé mi wallahi tẹ́ bá mọ̀ ẹ lọ ẹni tó bá tẹ́ bá lè gbé iṣẹ́ fún pé kó wádìí ń pa bó mo ṣe máa ń ṣe nínú ilé mi wọ́n sọ fún yín pé kì í dákẹ́ ń pa aburú kí má rí ní yín sọ kí má tí rí ni wípé mo rí báyìí àfàìrí ni ní sọ wípé kí ní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ èmi nìyẹn Allah bẹ̀ẹ́dà ṣe dá mi nìyẹn so oye kẹ má rò pé bàbá àti wọn sí tàtà àwọn ń sọ àwọn àmọ́ dákẹ́ ń lé wa lá so torí a fẹ́ dáadáa fún àwọn ará ilé wa náà so inú ilé wa la sì ti gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ alhamdulillah a sì ṣe wọn bá ìgbìyànjú tálọ́ bẹ̀ẹ́dà fún wa tó bá jẹ́ ọmọ ìyá mi obìnrin tí nǹkan tí mo kọrin ọmọ ìyá mi obìnrin ò ní máa kọrin báyìí kémi máa wòran títí di báyìí ènìyàn ní máa wòran títí di báyìí wọn gan náà yóò ti gbọ́ ohun tí ó kún etí rẹ̀ so kódà ọ̀rọ̀ mi gan ni ó pọ̀ jù létí rẹ̀ àǹtí ní tẹ́ǹṣe yìí kò yẹ kẹ́ máa ṣe ẹ̀pá gbogbo yìí tí ẹ má ṣe gbogbo àwọn ọ̀ràn yìí máa wallahi bí ṣe máa wí fún un so bí ṣe máa wí fún un
oye yín wà ní ọmọ ìyá lóbìnrin yóò wà lọ máa rèdí fún ọkọ ọlọ́kọ so ọkọ rẹ̀ gan yín sọ fún ọkọ rẹ̀ pé ẹ wá ẹ sì ń wo ìyàwó yín rántí lọ́n rèdí fún ìyàwó níyàwó ẹ ń wo ìyàwó yín rántí lọ́n rèdí fún ọkọ ọlọ́kọ àkílẹ̀ wá kówó lé so kílẹ̀ wá fi ń jẹ́ ọkọ o kí ni tẹ́ fi jẹ́ bá lé lé so àwọn èyí ṣe gbogbo àwọn èdè báyẹn káwá máa wòyàn kó wá máa ṣe ìbàjẹ́ wal iyadhu billah so kọ́ máa publicize ẹ̀ kọ́ máa gbé síta gbangba àwọ sọ̀rọ̀ lórí ẹ̀ kódà kò bá jẹ́ so kò bá jẹ́ ẹ̀jẹ̀ ara wa oye kò bá jẹ́ ẹ̀jẹ̀ ara wa ẹ wá jẹ́ kí n fi kún fún yín ẹ̀gbọ́n mi kan ó ti fìgbà kan jẹ́ olórin rí kí wá ṣe olórin èyí tẹ́yìn tí wọ́n sọ pé ẹ̀ǹkọ́ tẹ́ fi ń parọ́ mọ́ ìsìlámù yóò àwọn hip hop music yẹn ẹ̀gbọ́n mi kan first born mọ́mì mi ó ti fìgbà kan jẹ́ olórin rí so walhamdulillah bọ̀dá ti tú bàbá yìí o bọ̀dá ò kọrin mọ́ o alọ́bẹ̀ẹ́dá sì kẹ́ wọn oye so àmọ́ kó tó di pé wọ́n túbá ó di pé wọ́n fi orin kíkọ lẹ̀ ìmọ̀ fẹ́ mú orin kíkọ ní kàríà oye so mo máa ń sọ fún yín pé ẹ má kọ àwọn nǹkan yìí ẹ má fi àwọn nǹkan yìí lẹ̀ ẹ pa àwọn nǹkan yìí tì ẹ fi gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ̀ so ẹ fi gbogbo àwọn nǹkan yìí lẹ̀ àwa nu so ẹ máa wá máa sọ pé àwọn ọ̀rọ̀ báyìí láti máa fi ẹsẹ̀ pé ẹ fẹ́ máa fi threatening wa kò lè jẹ lọ ẹ lè rọ́nà lọ kò sí tó kàn wá pẹ̀lú yẹn so oye èsì tó yẹ kí n fún yín ní pé ó yẹ kẹ́ ẹ tiẹ̀ jẹ́ kí ìkànnì àwọn ọmọ ìyá mi kan wá kọrin ká tiẹ̀ wá wò náà ìgbà tí wọ́n ti kọ́yùn ẹ má ṣe kí ni ẹ má mẹ́nu lọ bẹ̀ ẹ jẹ́ ká rí wọn kó wọ́n bá bọ́ sórí social media kó wọ́n máa ṣerú rẹ̀ náà àmọ́ ń fún yín lésì tó ṣe kí ni tó bọ́ ọ̀rọ̀ yín gangan mú pé àwọn èyí ṣe rọ àwọn èèyàn báwọn àwọn èyí rí nǹkan tí ò lọ ká dákẹ́ lórí ẹ̀. ṣé irun tó kọ yẹn ló kọ ǹjẹ́ o tiẹ̀ ti kọ́kọ́ kọ nǹkan kan ṣáájú láti fi kẹ́dùn pẹ̀lú ẹbí àtàrà ẹni kó tó di pé o kàn wá bọ́ sínú ṣé súnà. ẹgbọ́n àbí so àfáàyè sọ pé ǹjẹ́ mo tiẹ̀ ti kọ́kọ́ kọ nǹkan kan náà ṣáájú láti fi ṣe kíni láti fi kẹ́dùn ẹbí àti ará ẹni yìí so ìyẹn àfáà àpọ́nlé ànábì wọ́n ní ǹjẹ́ mo ti kọ́kọ́ kọ nǹkan kan náà síwájú láti fi ṣe kíni láti fi kẹ́dùn pẹ̀lú ẹbí àtàrà ẹni yìí tọ ẹ máa wá wo nǹkan o so ẹ máa wo nǹkan o mò ń bọ̀ so ẹ máa wo nǹkan o mò ń bọ̀ náà ẹ máa wo nǹkan o ṣe rí ní àná mo post yìí pé it is just dunya we live and we live but we should prepare for a place we gonna live forever ẹ mọ̀ pé yẹn dákọ̀ ẹnì kankan bí tọ̀ kò pẹ́ sígbà yẹn mo wá post yìí pé ẹ̀yin olórin tó kù ẹ̀tú bá fa ikú ń bẹ o ẹ̀yin ṣe lọ gbé ẹ̀yin olórin yòókù ẹ̀yin olórin tó kù ẹ̀tú bá fa ikú ń bẹ o ẹ ṣe lọ gbé tẹ́ ẹ̀ wọ́n àlẹ́jì mi pẹ̀lú wípé ǹjẹ́ mo ti kọ́ nǹkan kan tí mo fi kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí ó ń tọ̀hún ẹ ṣe lọ rí it is just dunya we live and we live but we should prepare for a place we gonna live forever ẹ ṣe lọ gbé lẹ́yìn kẹ́ ẹ máa wá rí fàyà sí pé Yelma Yusuf máa ń kẹ́dùn pẹ̀lú ẹbí ẹni yìí o ẹ ṣe lọ gbé òun náà ẹ ṣe máa ń ṣe báyìí so ẹ ṣe lọ gbé lẹ́yìn bọ́tẹ́ gbé kò sí tó kàn mí èyí mọ̀ pé èyàn ní bídíà náà èyàn gbọ́dọ̀ sọ pé òun fẹ́ tẹ́yìn lọ́rùn kí ni so tẹ́ bá gbàtẹ́ lọ́rùn lẹ́lọ́ máa ṣe ohun tánàbí ọ̀sẹ́lámù ò ṣe ni gbàtẹ́ lọ́rùn pẹ̀lú ìlànà nẹ́bí náà lẹ́sìn wá nǹkan míì kálọ̀ bẹ̀ẹ́dà kó ṣe kíni kálọ̀ bẹ̀ẹ́dà kó ṣàánú attention ló ń wá àwẹ̀ ẹ̀gbọ́n lórí TikTok náà ti sọ fún mi pé attention mò ń wá ẹ̀fọ́nú yàrá rẹ̀ gan mọ̀ mí alhamdulillah oye so ṣé ọ̀rọ̀ yẹn ní kí n bá wọn kẹ́dùn ní ọ̀rọ̀ yẹn kọ́ ní kí n bá wọn kẹ́dùn náà so àti wípé pósìtì tẹ́ ń sọ̀rọ̀ ń paṣẹ àdákọ yín ni àdákọ ẹnì kankan náà wọ́n sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ gbà tẹ́ ti wá sọ̀rọ̀ lórí ẹ̀yún sí àwa wà sọ gangan bó ṣe ká wí torí ẹ̀yin lẹ́wà torí àmọ́ pé tá a bá dákọ ní ìsìn ẹ̀yà gbogbo ẹ̀yà ẹ̀hẹ̀nà síta àwọn gbàtẹ́ máa sọ pé adìẹ kínú Ahmed Yelma Yusuf o kíníkan o so ìgbà Murphy Àfọlábí náà so tá a sọ tẹ́lẹ̀ yìí tẹ̀ tún wà so gílẹ̀ ní tá a sọ̀rọ̀ ṣé wọ́n pọ̀lọpọ̀ yín ẹ̀ ń ya ẹ̀hẹ̀nà síta náà ni so kí ni pírọ́blẹ́mù yín ẹ máa gbọ́ wọ́n ní ṣẹlẹ̀ yìí ní súnà tí mò ń pèpè sí ṣé súnà wá ní kíyàwó níyàwó máa jó pẹ̀lú ọkọlọ́kọ ni kí ni problem kí ni ṣé súnà ni kíyàwó níyàwó máa jó pẹ̀lú ọkọlọ́kọ kó máa jùdí fọ́kọlọ́kọ ṣé súnà ni ṣé ìlànà ìsìlámù ni sójú ọ̀nà ìsìlámù ni ìyìn tí ẹ fẹ́ gbéyàwó rẹ̀ kalẹ̀ kó lọ máa jùdí fáwọn ọmọ ta àpẹẹlẹ ànábì ìyàwó rẹ̀ tó fẹ́ sínú ilé gbé kalẹ̀ plé orin fún gbé kó àwọn ọmọ ta jọ báyìí àwọn ọmọ ta kó wọn jọ báyìí kó wá máa plé orin fún ìyàwó rẹ̀ kíyàwó rẹ̀ máa jùdí fún wọn so ṣé ní kíyàwó rẹ̀ náà lọ máa jó fáwọn èèyàn kó lọ máa jùdí fún wọn bí arábìnrin yẹn bí ṣe ń jùdí fún èyí Saoty Arewa ìwọ náà gbéyàwó rẹ̀ síta plé orin fún lulu fún kó máa jùdí fáwọn ọmọ ta káwá wò bóyá ṣe ìsìlámù ni àbí ìsìlámù pé èmi ní pé ṣe léyìn ní súnà ókè léyìn wá ní súnà
gbogbo àwọn ìrégbè tẹ́ ń ṣe yẹn ní súnà òun ni ojú ọ̀nà ìsìláàmù tí yóò bá fẹ́ sọ̀rọ̀ yín náà lẹ́tìyàn sọ̀rọ̀. ṣé súnà tẹ́ ń pa àwọn èèyàn sí náà rèé súnà dájú ṣé súnà tẹ́ ń pa àwọn èèyàn sí náà rèé súnà bí ìkà súnà ṣé súnà tẹ́ ń pa àwọn èèyàn sí rèé súnà ìpè ikú ìsọ ikú di nǹkan míì èèyàn kú the next thing for you to write is that ẹ̀yin olórin yòókù ẹ̀yin olórin tó kù ẹ túbá fa ikú ń bẹ. ṣé kò wá sí ni ṣáà dákọ ẹnì kankan ni ṣáà ṣépè fẹ́ni tó kú ni ìṣá ṣépè fún ìṣìdákọ rẹ̀ ìṣìdákọ rẹ̀ mo lẹ́yìn olórin yòókù ẹ lọ túbá o ẹ lọ túbá o ṣé kò yẹ kéèyàn túbá ni àwa gan náà ò yẹ ká túbá náà àwa gan náà ò yẹ ká túbá àwa náà bùkátà sí ìtúbá náà ṣé kò sí ni ọ̀dà ẹ sọ pé kò sí kú dé àfa àpọ́nlé ànábì ẹ dìnnà yín kú ẹ sọ pé kò sí ṣé kò sí ni ẹ ṣe túbá ni ò dá kéèyàn túbá ni èèyàn kú táì kú nítorí ẹ kú kọ ni ṣáà wá dákọ ẹni tí ẹ̀yin gẹ́lẹ́ wá fún wa lára yín lẹ́ ń fúnra yín ní ṣẹ́ṣe báyìí ẹ̀yin gẹ́lẹ́ ń fúnra yín ní pírọ́blẹ́mù báyìí torí àwò tí ẹ̀ ṣe kíni àwò dákọ ẹni kankan bí ohun táwa ṣe kíni àdákọ ẹni kankan bí táwa kọ àdákọ ẹni kankan náà you are not giving yourself problem ẹ̀ kàn fúnra yín pírọ́blẹ́mù nìyẹn torí àwa kan sọ̀rọ̀ tiwa kò sí tó kàn wá sọ àkànbá wa post tiwa sí ń bá tiwa kódà àwọn comment section bẹ̀ gan almost 6,000 comment ló ti wà ń bẹ̀ báyìí nǹkan kan torí mo mọ̀ nígbà yìí ní fídíò náà bí èèyàn sọ ohun tó dáa gan náà problem yín náà ni so ìfẹ́ nu yín tí ń bẹ nù yín tí ń bẹ nù ọkàn yín tẹ́fẹ́ sí yẹn náà lẹ́sìn so over 6,000 comment kódà ẹ̀yọ̀kan báyìí nǹkan èmi kàn fi ń kálukú lẹ̀ síbẹ̀ ní kó máa ṣe kí ni kó máa ṣeré ọwọ́ lábẹ́ comment section oye kó máa ṣeré ọwọ́ lábẹ́ comment section ló bá parí. ta ni wọ́n láti ṣe wá sí irú bẹ́yẹn. so ta lèmi láti ṣe wá sí irú bẹ́ẹ̀ abdul faqir dhalil haqir so ẹrú ọlọ́run ọba so tálákà ni mi oye ẹrú ọlọ́run ọba ẹrú tó jẹ́ oníyẹpẹrẹ òun ni mí àmọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ kankan nínú ẹ̀yìn oníbíjà ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ wá ṣeré dèrèdè káwá máa wòyìn ràn àbá àmọ́ jẹ́ nǹkan kan àbá àjẹ́ áyán àbá àjẹ́ ọmọlé lọ́dọ̀ yín kẹ́ máa wò wá ní òpé ọmọlé kú ni àbá àjẹ́ croach kò sí problem táyé. What happened?